A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni aṣojú àjọ elétò ìdìbò fún ìpínlẹ̀ Adamawa, akàwé-gboyè Mohammed Mele kéde gómìnà Ahmadu Fintiri gẹ́gẹ́ bí olúborí nínú àtúnṣe ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá. Fintiri tí ó wá láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ni ó la akẹgbẹ́ rẹ̀ Aishatu Dahiru tí gbogbo ènìyàn mọ̀ sí Binani láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Bákan náà, lánàá òde yìí ni àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) sọ wípé àwọn ti pe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ Boss Mustapha láti pe àkíyèsí ìjọba sí ìhùwàsí kọmíṣánná agbègbè fún àjọ elétò ìdìbò Udu Yunusa Hari. Àkójọpọ̀ èsì àtúnṣe ìdìbò ṣì ń lọ lọ́wọ́ nígbà tí Yunusa Hari gba ipò lọ́wọ́ aṣojú INEC tí ó sì kéde ọmọ ẹgbẹ́ APC gẹ́gẹ́ bí olúborí ní èyí tí ó fa gbọ́nmi-sí-omi-ò-tó. Ìgbésẹ̀ yìí ni ó mú kí INEC yára fagilé ìkéde yìí, tí wọ́n sì pàṣẹ fún Hari pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ kí wọ́n wá káwọ́ pọ̀nyìn rojọ́ nílùú Àbújá. Lẹ́yìn èyí ni INEC gbé akọ̀wé àgbà Mohammed dìde láti lọ parí àkójọpọ̀ àti ìkéde olúborí nínú àtúnṣe ìdìbò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ti sọ̀rọ̀ lẹ́yìn ìkéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú àtúnṣe ìdìbò tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá. Lórí ẹ̀rọ alátagbà rẹ̀ Twitter ni ó ti sọ wípé yíyàn sípò ẹlẹ́ẹ̀kejì òun jẹ́ àṣeyọrí fún àwọn ará ìpínlẹ̀ Adamawa. Ó wá fi dá àwọn ará ìlú lójú wípé ẹnikẹ́ni kò ní yọ sílẹ̀. Aṣojú àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Adamawa ni ó kéde Fintiri gẹ́gẹ́ bí olúborí lẹ́yìn tí ó la akẹgbẹ́ rẹ̀ Aishatu Dahiru ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Síwájú èyí ni kọmíṣánná agbègbè fún INEC kéde Aishat gẹ́gẹ́ bí olúborí lọ́nà àìtọ́, èyí ló mú u gba ìwé gbélé ẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Pẹ̀lú gbogbo awuyewuye tí ó tẹ̀lé ìdìbò gbogbogbò àti ìdájọ́ oníkíákíá tí àwọn ọmọ orílẹ̀-èdè kan ń retí kí ó wáyé láti ọ̀dọ̀ ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ tí ó ń rí sí ìdìbò ààrẹ Presidential Election Petition Court kò tíì bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ kankan lórí rẹ̀. Láìpẹ́ yìí ni ààrẹ àtijọ́ fún àwọn agbẹjọ́rò àgbà amòfin Dókítà Olisa Agbakoba ṣe àwáwí wípé kí ilé-ẹjọ́ yára pẹ̀lú ìgbẹ́jọ́ rẹ̀ láti mú kí àdínkù bá awuyewuye nítorí ìyànsípò yóò wáyé láìpẹ́. Ṣùgbọ́n ó dàbí ẹni wípé àwáwí yìí kò tún irun kankan lára ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn látàrí wípé òfin fi àyè gbà wọ́n láti tẹ̀síwájú pẹ̀lú irúfẹ́ ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ yálà ẹni afẹ̀sùnkàn wà lórí oyè tàbí kò sí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ akọ̀wé ilé-ẹjọ́, ó ní àsìkò ìgbẹ́jọ́ kò tíì tó nítorí wọ́n ṣì ń retí èsì ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìdùnnú ṣubú layọ̀ ní ìlú Yola, ìpínlẹ̀ Adamawa lẹ́yìn tí aṣojú àjọ elétò ìdìbò, akàwé-gboyè Mohammed Mele ṣe ìkéde èsì ìdìbò. Gómìnà Ahmad Fintiri ni ó ní ìbò 430,861 nígbà tí Sínátọ̀ Aishat Binani ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ìbò 398,788. Àwọn Afẹ́nifẹ́re ya wọ ilé ìjọba láti ṣàjọyọ̀ pẹ̀lú gómìnà tí ó sọ wípé a jáwé olúborí, ìpínlẹ̀ Adamawa jáwé olúborí, ìjọba tiwantiwa jáwé olúborí. Fintiri tẹ̀síwájú wípé òun jáwé olúborí látàrí iṣẹ́ ìríjú òun, ó wá ṣèlérí láti ṣe ju tàtẹ̀yìnwá lọ. Gómìnà náà gbé òṣùbà fún INEC nípa ṣíṣe àtúnṣe àìṣòótọ́ tí ó wáyé ní ọjọ́ Àìkú tí ó kọjá. Lẹ́yìn náà ni ó lérí láti wọ́ọ̀dì gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn lọ sílé ẹjọ́. Òdúnje dupò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar kí Fintiri kú oríire, ó ní ó yẹ fún àtúnṣe ìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gbẹ́ni kan ẹni ọdún 37 Nwafor Onyebuchi farahàn ní ilé-ẹjọ́ májísírèètì ti ìpínlẹ̀ Èkó tí ó fìkàlẹ̀ sí ìlú Badagry fún ẹ̀sùn wípé ó
ó jí owó tí ó tó 21 mílíọ̀nù náírà ní ilé ìjọsìn ìjọ àgùdà. Ẹ̀sùn oníkókó mẹ́ta tí ó dá lórí ìdíàpapọ̀, olè àti dídààmú ará àdúgbò ni ọlọ́pàá fi kàn án. Aṣojú ọlọ́pàá Rìpẹ́tọ̀ Ayọ̀délé Adéọ̀sùn sọ fún ilé-ẹjọ́ wípé afurasí náà ṣe ẹ̀ṣẹ̀ yìí ní ọjọ́ 21 oṣù Kejìlá ọdún 2022 ní ìjọ àgùdà ti St. Patrick ní Alábà, agbègbè Ọ̀jọ́ ní ìlú Èkó. Owó tí wọ́n fẹ́ fi ṣe ìgbélárugẹ ìjọ náà ni a gbọ́ wípé Onyebùchi jí. Ṣùgbọ́n afẹ̀sùnkàn náà bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi. Ní báyìí, adájọ́ májísírèètì ti gba onídùúró rẹ̀ pẹ̀lú mílíọ̀nù kan náírà pẹ̀lú onídùúró méjì oye kan náà àti ìwé-ẹ̀rí owó orí sísan fún ìpínlẹ̀ Èkó. Wọ́n sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 5 oṣù Kẹfà ọdún yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch bákan náà. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.